Peter Obi ò ṣeé gbọ́kànlé, ọ̀dàlẹ̀ ni Lawal. Ọ̀kan lára àwọn olóyè ẹgbẹ́ òṣèlú African Democratic Congress (ADC) àti alákòóso àtijọ́ fún ọ́fíìsì akọ̀wé ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí Babachir Lawal tí kọ̀rọ̀ ojú sí ìwà tí gómìnà tẹ́lẹ̀ rí nípínlẹ̀ Anambra Peter Obi hù. Ó ní ọkùnrin olóṣèlú náà máa yí ìpinnu rẹ̀ padà láì nídìí, bẹ́ẹ̀ ni kò sì jọ ẹni tó ní faradà nínú ẹgbẹ́ òṣèlú náà. Lawal sọ eléyìí lásìkò ìfọ̀rọ̀wánilẹ́nuwò kan lórí tẹlifíṣàn Arise ní ọjọ́ Ìṣẹ́gun Túsídéé ọ̀sẹ̀ yìí lẹ́yìn tí Obi ti fẹgbẹ́ ADC sílẹ̀ lọ sínú ẹgbẹ́ Nigerian Democratic Congress. Olùdíje fúnpò ààrẹ lábẹ́ ẹgbẹ́ òṣèlú Labour Party ní ọdún 2023 náà fi ADC sílẹ̀ ní ọjọ́ Àìkú Sunday tó kọjá pẹ̀lú olùdíje ààrẹ tẹ́lẹ̀ lábẹ́ New Nigerian People's Party Rabiu Kwankwaso látàrí àríyànjiyàn tó ń fi ẹgbẹ́ náà lògbòlògbò báyìí. Lawal sọ pé ẹgbẹ́ ADC náà ti ń ṣiyèméjì lórí òtítọ́ inú Obi fún ìgbà pípẹ́. Ó sì fi kún pé pẹ̀lú gbogbo ìgbìyànjú láti gbà á sínú ẹgbẹ́, ìfaradà rẹ̀ kò kún ojú òṣùwọ̀n. Ó fi kún ọ̀rọ̀ rẹ̀ pé ẹgbẹ́ náà ń gbìyànjú agbára wọn láti mú kí Obi dúró, pàápàá nípa fífún un ní àǹfààní lórí àwọn ètò pàtàkì inú ẹgbẹ́. Lawal tako ọ̀rọ̀ kan tó ń jà rìnrìn pé Obi kúrò nítorí ìṣiyèméjì tàbí àríyànjiyàn. Ó ní ìbẹ̀rù ìdìbò abẹ́lé inú ẹgbẹ́ ló fà á tó fi kúrò. Lawal náà ṣàlàyé pé àtìlẹ́yìn tí òun fún Obi nígbà ìdìbò ọdún 2023 dá lórí àfojúsùn òṣèlú tí wọ́n jọ ní àsìkò náà, kì í ṣe nítorí ìbáṣepọ̀ ti ara ẹni nìkan. Lórí bí Obi àti Kwankwaso ṣe lọ sí ẹgbẹ́ NDC, Lawal sọ pé kò túmọ̀ sí pé wọn yóò gbà wọ́n láyè láti díje tàbí jáwé olúborí nínú ìdìbò àpapọ̀ tó ń bọ̀ lọ́nà. Lawal tó fi ọ̀rọ̀ rẹ̀ múlẹ̀ pé òun wà nínú ẹgbẹ́ ADC dìgbìdìgbì pẹ̀lú àwọn ènìyàn tí èrò wọn jọ jọra, bẹ́ẹ̀ ni wọ́n ń ṣiṣẹ́ papọ̀ láti mú kí ọjọ́ iwájú ẹgbẹ́ náà ṣe di wíwò. Ó fi kún un pé ẹgbẹ́ náà kò tíì pinnu lórí bí wọn yóò ṣe pín tíkẹ́ẹ̀tì ààrẹ. Ó ní irú ìpinnu bẹ́ẹ̀ yóò tẹ̀lé ìlànà inú ẹgbẹ́ bíi kọ́ngírẹ́sì àti ìdìbò abẹ́lé.